ìgbà tó wà tó lọ sí Gàngán nìyẹn ìgbà tó lọ sí Gàngán ni ẹ tẹ́ bá ní fídíò ẹ bá play ẹ̀ kárí tí wọ́n yìnbọn sí kò mú bọ̀ dání kò pààyàn ìgbà tó lọ sí Gàngán lẹ́ẹ̀kejì ó ti kúrò bẹ́ẹ̀ tán ọmọ Gàngán lọ́dá sẹ̀ríà fún Sálíù lórúkọ ẹ̀ ń jẹ́ ẹ ṣe tó wá pé fídíò ẹ̀ bá play ẹ̀. ẹ gbọ́ nípa ọ̀nẹ́rẹ́bù wa tán jí gbé tán pa. àwọn ìyá yín ló ń lọ mẹ́rin. ọ̀yà bá ti lọ bá ti lọ bẹ́ẹ̀. èyí akájọ bá ti lọ ní kò sẹ́yìn tó nìbọn. oṣù abẹ́ ìkájọ àtẹ́ kò sẹ́yìn tó nìbọn. kò sẹ́yìn tó nìbọn bí báyìí. ẹni Sálíù Yorùbá ló sọ ọ́nà ẹ̀yẹ kẹwàá náà ọmọ ẹ̀ ò lè sọ Yorùbá. ẹ ń pè mí ní. DPO ló ń pè yẹn o Yorùbá ló dẹ̀ fi ń sọ̀rọ̀. ẹgbẹ́ fóònù wá kí n bá sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. ọ̀yà Sunday Igboho. yẹ́sì rí ìbọn ló lọ gbà yẹn o ọwọ́ ẹ̀ tó yìnbọn sí wọn wọ́n pò wọ́n pàtẹ́sọ̀nù ẹ̀ tí wọ́n yìnbọn sí ìbọn ló lọ gbà lọ́wọ́ tẹ̀lé. ẹ̀yin ọmọ Yorùbá fẹ́ ti rí pẹ́ ti sùn ṣe rí pẹ́ sùn ìbọn tí aláyé mi gbà lọ́wọ́ pé ó fẹ́ bá Sẹ́ríkì wọn sọ̀rọ̀ lára àwọn ọmọ Sẹ́ríkì wọn lọ gbébọn jáde. ẹ ti gbọ́. èèyàn tó bá ń lo agídí òun ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀. ẹjọ́ farabalẹ̀ ẹ lánàá ohun tí mo wá fún ẹ máa gbọ́ mi iṣẹ́ gbọ́ mi dáadáa. ẹni máa yìnbọn kí ló dé ká ilé gbọ́dọ̀ ẹ farabalẹ̀. ìgbà tí wọ́n pa bàtà ìtàn wọ́n tún mú àlàjì àwọn tó pa. ẹ farabalẹ̀ dákẹ́ farabalẹ̀ gbọ́n tẹ̀mí sọ mí ní kẹ́ fọ́kẹ́. ẹni pé jìnnìjìnnì sí bá bàbá ń bẹ̀ yẹn. bàtà ọ̀pá ẹ̀ tán wọ́n tún wá mú ọmọ kábíyèsí wa ń gàgà ń bí wọ́n tún jí gbé wọ́n tún ní kọ́ lọ gbé ránṣọ wa sọ èkó níbẹ̀ lórí ilẹ̀ bàbá wa lè wà. ẹ rí wípé I'm in the studio I call you back I'm in the studio I call you back I'm in the studio I call you back. ẹ rí wípé ẹ wòran tọ̀wọ̀tọ̀wọ̀ gan ló fi bá bàbá yẹn sọ̀rọ̀ Yorùbá wọ́n bí wa wọ́n kọ́ wa àtúnra wa bí ẹni tó sọ pé ó ń pààyàn tó ti gbogbo ọ̀rọ̀ ló ti gbọ́ nípa bàbá yẹn ó tún lọ síbẹ̀ ó tún bá sọ̀rọ̀ ipò ń bá bàbá sọ̀rọ̀ lásán wọ́n lọ gbébọn jáde gbogbo wọn tẹ̀ ń rí yẹn Yorùbá ni wọ́n ń sọ ẹjọ́ ṣé irú àwọn yẹn ò lè ṣe fídíò tá à ń sọ yìí wọ́n á ṣe pànùkà yìí àní ọmọ eléyìí ọmọ Sálíù yìí ẹ lọ wò ó ìjọ tí wọ́n the first day tí wọ́n ń dájọ́ bàbá Sunday Igboho ó wà lórí YouTube tó lóun lọ sí Kútọ̀nù òun dẹ̀ ti kọ́ wọn òun ti kọ́ wọn ọ̀wọ́n dọ́kúmẹ́ǹtì dání wọ́n ṣe balẹ̀ bàbá òun jẹ́ wọ́n ṣe ṣàwó ẹ wá wò ó ṣe nígbà tó wá ti ṣe Sunday Igboho mọ́lé ní ìsìn látijọ́ yìí ṣé wọ́n ti yá burú ṣe àbò ń pọ̀ sí ó ń pọ̀ sí ni ẹ ti mọ owó èèyàn tó ti pa ní Gàngán lẹ́yìn ìgbà tí bàbá tó ti ṣe Sunday mọ́lé ẹ mọ iye èèyàn tí wọ́n ti pa ní Gàngán ẹ mọ iye èèyàn tó ti pa lẹ́kìtì ẹ mọ èèyàn tó ti pa ní Ògùn State ẹ mọ iye èèyàn tó ti dá lọ́nà ìgbà tí Chief Sunday tí ó ń ṣe tó ń jà fitafita yẹn rí pé ó lọ́lẹ̀ ara wọn balẹ̀ díẹ̀ torí pé gbogbo state pátápátá ló ń lọ ṣùgbọ́n nígbà tó fẹ́ dèlú àwọn eré àwọn Guinea kan ń kú wọ́n dá dúró wọ́n ní kó má wá 2 days before the day on the 1st of July ni wọ́n lọ ṣe gbogbo nǹkan tó ṣe yẹn a ní gbogbo àwọn ọ̀tá ṣe Sunday Igboho àfàyín lọ́lọ́run lọ́wọ́ kò sí èpò tó tó wàláì kò sí èpò tó tó gbogbo ẹ̀yin ọ̀tá ṣe Sunday Igboho àti ọ̀tá ọmọ Yorùbá tẹ́ ẹ ní Yorùbá ò ní lọ tẹ́ ẹ ní Yorùbá ẹ fẹ́ gbalẹ̀ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní lọ́kàn tẹ́ ẹ ní ẹ fẹ́ gbalẹ̀ wa ẹ fẹ́ pa ìran Yorùbá lọ ó kù yìí ó kọ Ọlọ́run ọba àdàbí tí ò bá ṣe Ọlọ́run ló dá wa lóní ilé wa tó dá wa sórí ilé wa ẹ̀yin ẹ máa wòran ó kù yìí ó kọ Ọlọ́run ọba bí Ọlọ́run ṣe ìran tó bó ṣe gbé Mósè wa ní Mósè wa òun ni Sunday Igboho
ẹni tí Ọlọ́run ò pa ẹ̀dá kan ò lè pa á. Apọ̀dà, òpònú, ayéràdà, afọ́kùngbẹ́mu ó ń sọ lẹ́nu pé ṣé bó fẹ́ fẹ́ǹsì ni ẹ̀yin ò ṣe fòtẹ́lé nígbà tó fọ́ fẹ́ǹsì ṣe fòtẹ́lé ọ̀wọ́n ọ̀dẹ̀ kì í ṣe ọmọ Yorùbá ẹ má jẹ́ ká distraction ní ó pọ̀ ṣé rí wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a máa rí rẹpẹtẹ rú eléyìí tá a bá ti ń rí báyìí ẹ jẹ́ ká máa dànù tó bá ti àjọ ọmọ Yorùbá ni tó bá bí ẹni náà rẹ kó gbójú ẹ̀ jáde kó wá sọ nǹkan tó sọ yìí ṣe báwa tá à ń sọ̀rọ̀ ṣe bá gbójú wa jáde tóun náà bá tó bẹ́ẹ̀ tó bá bí aláìyá ẹ̀rẹ̀ tó bí ire gidi gan tó dọ́mọ Yorùbá lòun tó wá sọ orúkọ báyìí kó gbójú ẹ̀ jáde kó sọ nǹkan tó sọ yìí kó lóun wà nú àwọn tó lọ sílé Chief Sunday Igboho nǹkan tó sọ yẹn gangan yẹn kó ṣe fídíò ẹ̀ kó má ṣe ọ́díò kó ṣe fídíò ẹ̀ kó gbé jáde tó bá tó bẹ́ẹ̀ kó wá sọ ilé ibi tó ti wá nílẹ̀ Yorùbá àwọn ọmọ àtọ̀hún rìn wá wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n ní tìlú kan bá ń da Yorùbá náà ní Yorùbá dá lédè wọ́n ní tílé kan bá ń tòrò tó ń tùbà tó ń tùṣẹ ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni ìgbà tí gbogbo ilẹ̀ Yorùbá ń da nígbà táwa kúrò lé ní 80s ní 70s ní 80s ní 60s tó ń da tó ń dùn tó àrùn owó kòkó tí gbogbo àwọn industries wa tó ń ṣiṣẹ́ gbogbo ọtọ́ ti fold up tó ń ṣiṣẹ́ àwọn ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni kò yẹ yín wọn ò tí ì dàgbà ni ṣùgbọ́n ní ìsìn mi ò mọ̀ bóyá engineer wa ṣe mistake ni o eléyìí tẹ́ gbé sí yìí o ẹ bá gbé kúrò ńbẹ̀ ẹjọ́ ẹ bá gbé nǹkan tẹ́ gbé sí ní ìsìn ẹ bá gbé kúrò ẹjọ́ engineer wa torí kì í ṣe nǹkan tí mo fẹ́ sọ nípa ẹ̀nìyẹn ṣe ó dà pé mistake lẹ ṣe ẹ̀ní ṣìṣe lágbára Ọlọ́run so mo ní Yorùbá máa sọ aládàálédè àdáníwà àdáníṣe wọ́n ní tí ilé kan bá ń tòrò tó tù mí níjọ ọmọ àlebẹ ò tí ì dàgbà ni ṣe rí i pé àwọn ìyá wa àwọn òwe yẹn right yes nígbà tá a wà ní kéékèèké ta ni Fúlàní Wàsóbíà la mọ̀ tẹ bá wò tán Álímì nílọrin kó tó ní pé àwọn bàbá wọn wá tó wá ń bá wa ta wàrà tó wá ń da màálù wá tá a gbà wọn láyè tá a fún wọn nílé tá a fún wọn nílẹ̀ àwọn ọmọ àlè tó ń dà wá láàmú yìí wọn ò tí ì dàgbà ní ẹbẹ ẹwọ Muhammadu Buhari ìgbà tó kúrò lórí oyè ọmọ ọdún mélòó ni bóyá bí 40 something ló kúrò lórí oyè wọ́n ní the guy came to Heritage to defend himself okay let's hear it the guy that spoke came to Heritage to defend himself okay let's hear it does this show his face Jegbele is not his name okay and which guy is this our context wa okay ọmọkùnrin tí wọ́n sọ wípé ọ̀rẹ́ Chief Sunday Igboho wọ́n ní ó ti yọjú ó ti wá defend ara ẹ̀ ẹ lè bá a play ẹ̀ láì gbé kíní picture Heritage sí kó má sọ wípé ají wọn wò tẹ bá rí fídíò ẹ̀ lọ́wọ́ fine tí àbájú ẹ lè bá a play ohun ẹ̀ lábẹ́lẹ̀ ká máa gbọ́ ẹ bá a play ohun ẹ̀ tó bá ti loud enough ká máa gbọ́ ẹ ṣe ọ̀rẹ́ Chief Sunday Igboho yẹn wọ́n ló ti lọ sí Heritage ó ti lọ defend ara ẹ̀. torí èmi náà sì ní pé kí a bẹ̀rẹ̀ ètò kí n wá fi ọ̀rọ̀ ṣe ìwánilẹ́nuwò lórí ọ̀rọ̀ yìí pé bàbá kí ni báwo lẹ ṣe rìn pàdé Jábélé pàápàá ṣé ẹ̀rí jáńjálá ń gbà tẹ̀wá kékeré ni bọ̀ nísìnyí ẹ ti yànnà náà pé kóńkó Jábélé ni ọ̀rọ̀ tí à ń sọ nípa rẹ̀ ẹ jọ bàbá wa ó ti tó ọdún mélòó tí ẹ ti mọ olóyè Ìgbòho àti pàápàá pé báwo lẹ ṣe mọ̀ wọ́n. ọ̀rọ̀ ńlá ẹ ṣeun olóòtú n bá ní kí n kí n ṣe mú méjì láti tó bí. báwo yẹn wọ́n ń gbọ́ dáadáa mi ò gbọ́ dáadáa o. ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years. wow 26 years.
26 years ló ti mọ Chief Sunday Igboho. ló dàbí pé àti olóyè Sunday Igboho àti èmi àwọn àtijọ́ àti mu sọ́tún sósè ọ̀nà àtijọ́ àti mu láti pàdé. ṣùgbọ́n torí pé olóyè Sunday Igboho jẹ́ olóòótọ́ tí kò fẹ́ràn ìrànjẹ tí ò fẹ́ kẹ́nìkan yẹn nìkan jẹ ó sì jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ náà lè ní ìjà kẹ́nìkan máa rẹ̀ nìkan jẹ ní máa ń jà wá rí pé ìwà wa papọ̀ àtìgbà náà láti di ẹyọ kan títí tí ó fi di òní. so ọmọ yín tí ó dàgbà jù ó tó ọmọ ọdún mélòó sà. ọmọ tèmi ló dàgbà jù. 26 years ló ti mọ Chief Sunday Igboho. ó ń lọ bí ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n báyìí. ó mi pé ẹ ṣẹ̀ṣẹ̀ bímọ ńgbà yẹn ni ẹ pàdé wọn ọmọ náà dẹ̀ ti gbọ́n dáadáa. bí àkọ́bí mi ni nígbà náà àkọ́bí ọ̀hún tí mo ẹ wo ojú wọn nìyẹn. ẹ ṣe bàbá ẹ jọ kí a bá máa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ la gbọ́ nípa pé báyìí lẹ ṣe tó ẹ̀yin lẹ mú ọ̀nà báyìí ẹ̀yin lẹ ń dáná ẹ̀yin lẹ ń ru ẹ̀yin lẹ ń sún ẹ̀yin lẹ ń ogún ẹ̀yin lẹ ní ògún báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ gangan ẹ bá àlàyé àwọn ọmọ Yorùbá. ẹ ṣeun olóòtú ẹ ti sọ wípé ẹni tí a bá ń bá lè pé ká má fura sí ẹni tí a bá fura sí òun ló gba ká yẹra Ọlọ́run ọba lọ́jọ́ òní ní gbọmọlẹ́rìn àgbáyé ibi tí ń wo ètò yìí ẹ ò mà ní pàdé aládùn mọ́ irọ́ tó jọ sí ayé ò ní pa á mọ́ yín èyí tí ò jọ sí ayé ò ní pa á mọ́ yín ẹ ní jì sọ́fin ayé o mo ká ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀fin ayé tó fẹ́ dá èdè àìyedè sílẹ̀ tàbí tó fẹ́ fi dá ohun tí à ń ṣe yìí rú láàrin èmi àti olóyè Sunday Igboho. ìgbà èmi ò gbọ́ sí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn wa náà ló pè mí láti agbọn olóyè Sunday Igboho gbà ọ̀gá wa ẹ wo fídíò báyìí tó ń lọ wá wo fídíò yẹn ẹnu pé wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ náà ti pè mí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí olóyè Sunday Igboho tí a kó tira ẹgbẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ wọ́n rí ètò ìlànà ọmọ Odùduwà àtàǹbára kiri yìí wọ́n rí bí nǹkan táwọn kàn lè máa fi wá nǹkan tí wọ́n ń jẹ lásán bí kọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ ò ní nǹkan gidi tí wọ́n ń ṣe wọ́n ti rí bí ìwá nǹkan jẹ tí n bá gbé ètò kan sáfẹ́fẹ́ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tó bá ti jẹ mọ́ Sunday Igboho wọ́n á tẹ̀lé mi tí wọ́n ń gbé ètò yẹn ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ilé bíi tó ń gbóhùn sáfẹ́fẹ́ òun náà fẹ́ dá wàhálà lẹ̀. olóyè Sunday Igboho mọ bí a ti ń bá bọ̀ ó sì mọ̀ pé mi ò tiẹ̀ lè jẹ́ ọ̀dàlẹ̀ láéláé tó bá dalẹ̀ Sunday ní láàárọ̀ lálẹ́ ó ti gbé mi gbè nítorí tó wà láàrin wa ó kọjá bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ kan láti lọ sọ ní orí afẹ́fẹ́ ṣùgbọ́n kí àwọn agbóhùnsáfẹ́fẹ́ wọ́n kíyè sára wọ́n má dáhùn tí àwọn ọmọ Yorùbá ń ṣe yìí jẹ́ wọ́n má dàrú àwọn agbóhùnsáfẹ́fẹ́ oríṣiríṣi ta ní àtẹ̀yí tó tó agbóhùnsáfẹ́fẹ́ àtẹ̀yí tí ò tó agbóhùnsáfẹ́fẹ́ mo ṣáà rò pé òfin wà tẹ́ ń lò àti òfin kan wà tó dé yìí òfin kan sì wà tẹ́ máa ń lò ní òfin ìwádìí ohun gbogbo dájú báwo lèmi ó ṣe wá jẹ́ ọ̀dàlẹ̀ èmi tí àjọ bẹ̀rẹ̀ láti kékeré gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ sí tí wọ́n wà pẹ̀lú olóyè Sunday Igboho kò sẹ́ni tí mo mọ̀ ńgbà náà wọn ò sí pẹ̀lú wa ńgbà yẹn àwọn akérèsé náà ni mo kàn lè dáàpọ̀ ẹnìkan tó máa ń wá lẹ́kọ̀ọ́ kẹta máa ń pè ní ẹ̀rí òun lórí mi ló mọ àárín mi àti olóyè Sunday Igboho. owó ẹ̀dá dúró bẹ́ẹ̀ ẹnjìníà wa ẹ̀dá àti róòtọ́ ọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹni tó wá kí yóò ní gbé yín lọ́mọ lọ ẹnjìníà wa ṣe rí gbogbo wọn tẹ fi ń tẹ bọ́tì yẹn àti ọpọlọ yẹn Ọlọ́run á jẹ́ làákàyè yóò ní dọ́bà Ọlọ́run á túbọ̀ máa bá mi fún yín nímọ̀ òye àti ìmọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ní tí ẹ̀ẹ́dẹ̀ ní bára ìfọwọ́ tì í ṣe ti rí nísìnyí mi ò tí ì wo fídíò yìí ẹ̀yin tí ẹ bá gbọ́ mi láti bẹ̀rẹ̀ ẹ tún lọ tún kíní yìí gbọ́ mi ò tí ì wo fídíò yìí kí n tó máa condemn nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn ìgbà tí ìpẹ̀lẹ́ ẹnjìníà mi sọ̀rọ̀ lọ́sàn-án yìí òun náà ni òun ò lérò mo ní ó mà lè jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́ àjọ dàrú òótọ́ ni nǹkan tó sọ yẹn ẹ wá gbọ́ nǹkan tí mo ti ń sọ látẹ̀ẹ̀kan mi ò tí ì gbélé ẹnjìníà mi rí nígbà tá a bẹ̀rẹ̀ program yìí ni
bẹ́ẹ̀ níwájú Ọlọ́run ọba téèyàn kì í pè jẹ́rìí irọ́ torí kò sí nínú fídíò tí mo fún pé kó play ìgbà tí wọ́n text wípé ó ti sọ̀rọ̀ lórí heritage mo rò pé òun ló ṣe wá gbé síbẹ̀ ṣé rí pàtí rò tó òdodo ọ̀rọ̀ ṣé ti rí pàtí rò tó ọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní gbogbo èyí tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi ṣàmì ẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní irọ́ tó máa jọ yín Ọlọ́run ò ní jọ́ kan pamọ́ yín ẹ bá mi ṣe àmì ẹ bá mi press gbogbo àmì yẹn ẹ bá mi ṣe àmì irọ́ tó máa jọ ti yín o Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní orí ìyá yín àti bàbá yín kò ní jẹ́ kan parọ́ tó máa jọ yín torí àwọn irọ́ kan wà tó máa ń jọ èèyàn ó ṣeé ṣe kí ọmọkùnrin yìí kó ti ní mi ò mọ̀ bóyá ó tiẹ̀ ti jẹ kánsẹ́lọ̀ tó ló jẹ yìí because ó jẹ kánsẹ́lọ̀ kìíní kan lẹ́yìn ìgbà tó ṣe ta bàbá Ìgbòho ni wọ́n fún ní kánsẹ́lọ̀ ó ṣe tí kó ti wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ olóyè Ìgbòho ní àwọn oríṣiríṣi ọ̀rẹ́ nínú àwọn politicians yẹn náà òun náà ti wà lára wọn kò lè wá máa ṣe Yorùbá nation kó wá lòun ò bá wọn ṣe mọ́ olúkálukú ló mọ ibi tó kù sí òun náà ló dẹ̀ sọ yẹn ó ní tóun bá dalẹ̀ sí Sunday Ìgbòho ní àárọ̀ ó ní alẹ́ òní mọ́ báwọn ṣé bẹ́ẹ̀ nu ara ẹ̀ ló fi sọ ẹnu ara ẹ̀ ló fi sọ tó bá jẹ́ tòótọ́ ní nǹkan tí wọ́n sọ fún yẹn wàláì kò ní bọ́ sí kinní torí nígbà tí mo sọ pé ìgbà tí mo kọ́ sọ mo nígbà tó wá ní pé òkè káàtì ẹbí pẹ̀lú adájọ́sọ àti ẹnjìníà mi lọ́sọ̀ mo ní òkè nígbà tó ń lọ wá mọ̀ pé bẹ́ẹ̀ kílé tí ò bọ́ ọ̀tà kó sọ̀rọ̀ wọn ló ti sá lọ mo ní tó bá sá lọ kọ́ ṣáà ní fíláṣà ní tẹ́tẹ́ á ní fóònù lọ́wọ́ tó máa fi ṣe voice note ó mọ tó lè send ẹ̀ sí kó tó send ẹ̀ sí ọ̀bí mẹ́ta ó máa go viral òun ló dẹ̀ sọ yìí òun ló ṣe yìí bàbá wa heritage ẹ ṣé àdúpẹ́ o ọmọ ẹ̀gbá ẹ̀gbọ́n mi rí eyín o ẹ ṣé mo dúpẹ́ o tẹ́ ẹ bá wa gbé ẹni yẹn wá sí orí ètò yín tí ẹ jẹ́ ká mọ òtítọ́ àti òdodo bẹ̀ irọ́ tó máa jọ ti yín Ọlọ́run ò ní jẹ́ kọ́ pamọ́ yín o ẹ bá mi tẹ love ẹ bá mi tẹ like ẹ máa bá mi share program yìí ẹ jọ̀ọ́ nítorí tí Ọlọ́run gbogbo owó tí ẹ fi ń tẹ like tẹ fi ń tẹ love tẹ fi ń share ẹ ní fi gbé ọmọ sí ní agbára ti Ọlọ́run ẹ bá mi share ní 20 times 30 times ẹ bá mi fún lúlé ẹ fún àlejò torí nǹkan tá à ń sọ is a very important topic ẹ wò bẹ̀rẹ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ yẹn tí ẹ bá ṣe tán ẹ lọ wo ìbẹ̀rẹ̀ program yìí nígbà tí mò ń sọ wípé ọmọkùnrin yìí ó èmi ò lérò ṣe ẹ ti ríṣẹ́ wọn Fúlàní ṣe ẹ ríṣẹ́ wọn darandaran ẹ ríṣẹ́ wọn darandaran kò sí nǹkan tí wọn kì í ṣe fún wa kò sí ibi tí wọn ń gbé ọ̀rọ̀ wa gbà mo lè ti sọ fún yín ṣe ẹ rí Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èdè ló máa ṣàánú wa o wọ́n ti wo àárín wa gan a ti fẹ́ wọn wọ́n ti fẹ́ wà gbogbo wọn tá à ń sọ tí mo lọ wà ní ìtàn òsì tí mo lọ wà láfẹ́ wá tí mo lọ wà ní kinní ọ̀hún mi yẹn tí a là yìí Yorùbá ló máa fẹ́ nà án àwọn ọmọ wọn lọ sí skul wọn ṣe gbogbo ẹ̀ ọwọ́ yẹn kọ́ ọwọ́ tí sọ́wọ́ wọn bá mọ́ ọ̀wọ́n kọ́ là ń bájà yìí ṣùgbọ́n àwọn tó wáyé pé mi yẹn tí a là tó bá sọ wípé àwọn fẹ́ gba ilẹ̀ wọn tó bá jẹ́ lóòótọ́ àti ní òdodo ló wà nínú wọn wípé àwọn fẹ́ gba ilẹ̀ wa Ọlọ́run á kórè wọn Ọlọ́run á bá mi jẹ wọ́n níyà ẹ̀ torí pé wọ́n wá àgbà wọn bàbá ńlá wọn àgbà wọn láyè ni wọ́n da ẹran wá ni wọ́n ta wàrà wọ́n wá ta ẹran wọ́n wá ta ata wọ́n wá ta lùbọ́sà wọ́n wá ta gbogbo ẹ̀ wọ́n ta ṣọ̀mbọ̀ wọ́n ta rodo òun náà ṣe jẹ́ kí àwa náà lè ní oko ilẹ̀ wa dà ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ wa àgàgà Ògùn àti Ọ̀yọ́ ilẹ̀ ọlọ́ràá ní ilẹ̀ wa òun ló ṣe ń da ẹran wá wọ́n ròyìn wípé òun náà ń dá oko lọ́wọ́ ìlú yẹn wọ́n dá oko tó bá dá oko ṣe ń gbọ́ oko wọn wọ̀nyí dá màálù gbọ̀bẹ̀ tí Yorùbá bá dá oko wọ́n á da màálù lọ síbi oko kódà kí wọ́n tó bá fẹ́ harvest ẹ̀ tó fẹ́ irúgbìn tí wọ́n fẹ́ harvest nǹkan tí máa pè Yorùbá níjọ́ náà tí wọ́n bá ti kó sílẹ̀ wọ́n á dẹ̀ da ẹran wá kó wá jẹ they are very wicked because wọ́n ní nǹkan tó wà nínú wọn kì í dẹ̀ ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń plan kínní yìí ni wọ́n ti ń plan ẹ̀ as far back as 30-40 years ẹgbọ́n inú wọn tó sọ wípé bàbá ńlá kú wọn Usman Dan Fodio tọ́wọ́ ò bá láyé
wọ́n ló ti sọ fún wọn wípé ilẹ̀ Nàìjíríà yẹ o ọ̀wọ́n lọ̀wọ́n ní ọ̀wọ́n àrìndìn ọ̀wọ́n òpònú ọ̀wọ́n Buhari dèèní ọ̀wọ́n Buhari nìdèrè tọ́jọ́mọ Yorùbá wọ́n sì ń gbà sí àgàgà ṣe rí. Ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí Sàlíù ẹlẹ́nu gbọ̀rọ̀, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ bá wa sọ. Bàbá Tọ́lé kúrò ní Ìgàngán nìyẹn, kẹ́ ẹ gbọ́ nǹkan tó bá sọ, kẹ́ ẹ gbọ́ Yorùbá ló fi sọ̀rọ̀, ó yá ẹ bá gbóhùn sókè. Ìlọrin ni bàbá mi, bàbá mi, ìyá mi, Ìlọrin ni tẹ́lẹ̀. Kó tó di pé bàbá mi ni mo tẹ̀lé lẹ́yìn lọ sí àdúgbò Bàràpá. Ọ̀hún sì ni bàbá mi sùn sí pẹ̀lú. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú. Torí gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Àyà ajágbára kò níṣẹ́ ibi nìyẹn. Bàbá gbórúkọ Sunday Igboho inú wọn máa ń dùn ní. Oníṣẹ́ ibi ní àyè ó jà, pàtì báyìí ló máa já. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Kò sí nǹkan kan, òtútù sí pẹ̀lú. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú. Torí òtútù ò sì mú pẹ̀lú nígbà tó jẹ́ pé ṣe ibi ló wà lọ́wọ́ ẹ̀. Látijọ́ tí wọ́n ti bí mi rírú ẹ̀ rí. O ò lè rírú ẹ̀ rí because iṣẹ́ ibi ló wà lọ́wọ́ ẹ̀. Bàbá yìí bá mi dá dúró ń bẹ̀. Bàbá yìí ṣé 6 years ago ni Buhari wọrí oyè? Wọ́n ní 7 years ago wọ́n ní Toyota jákulu kan ló ń lò. Bàbá yìí ò ní mọ́tò kó tó fi kú. Bàbá Sàlíù kò lọ mọ́tò tó fi kú, Ìgàngán ló sùn sí, kẹ́ ẹ lè mọjọ́ tí wọ́n ti ń plan gbogbo nǹkan tá à ń sọ yìí. Ṣé ẹ gbọ́ tó ní ibẹ̀ ni bàbá ń sùn sí? Bàbá ò lọ mọ́tò tó fi kú. Òun wá ní mọ́tò tí wọ́n bá ní compound ẹ̀jọ́ ẹ̀ wọ́n ní 11, kò sí mọ́tò tí ó sì bẹ̀. Tútù lẹ́rọ mọ́tò yẹn níbo ló ti rí owó ransom tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn. Màálù mélòó ló ní? Màálù mélòó ló ń tà tó ní mọ́tò tó bẹ́ẹ̀ yẹn? Ó dẹ̀ tún ní owó nínú ilé, ó ní wọ́n sun owó òun mọ́nu ilé, ó ní ọ̀wọ́ oríṣiríṣi, òun náà ní ìbọn, ó ní gbogbo ẹ̀, ọwọ́ ọmọ ẹ̀ K45 àbí kí lẹ ṣe gbọ́ àwọn ọmọ ńláńlá yẹn ó wà lọ́wọ́ ọmọ ẹ̀. Níbo ló ti rí? Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ẹ̀ lọ. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí, níjọ́ náà mi ò lè sùn. O ò ní sùn nígbà tí iṣẹ́ ibi ló wà lọ́wọ́ ẹ̀. Kò sẹ́ni tí ó gbowó kọ èèyàn burúkú ayé táyà ò ní máa jà. Nǹkan tẹ́yìn náà wà ní àti nǹkan tí ó ṣe fún mi, ẹ wo gbogbo dúkìá mi. Àwa méjì péré nìyá wa bí. Àbúrò mi ó tún pa àwọn 4 lẹ́sẹ̀kẹsẹ̀ la rí òkú wọn nílẹ̀. Nínú àwọn méjì ń bẹ nílẹ̀ lọ́hùn nísìnyí tá a lè lọ gbé òkú wọn dì bí à ń ṣe ń sọ yìí. Tí jẹ́ pé ẹnìkan tó ti rí òkú wọn lọ́hùn ó pè wá, ó sọ fún wa. Sunday Igboho ló pa wọn. Ọwọ́ tó ti pọ̀ wọ́n bí wọn lọ́pàá bíi tiẹ̀ náà. Ìgbà náà òjòrà ti mú. Sunday Igboho ọwọ́ tó ti dá lóró, ẹ dúró ń bẹ̀ yẹn ẹnjìníà wa. Ọwọ́ tó ti dá lóró, tó ti pa àwọn ẹbí tiẹ̀, tó ti pa àwọn ẹbí wọn, ó ti pa ọkọ, ó ti pa ìyàwó, ó ti pa ẹbí, ó ti pará, ó ti sọ àwọn ọmọdé aláìlẹ́bí, ó ti sọ àwọn ọmọdé aláìlára. Àwọn ọlọ́pàá wọn ìtara kan tó ti ṣe ni wọ́n dá padà fún ẹ, kì í ṣe Sunday Igboho lóhùn ẹ̀ lé mọ́ tí o. Àìlè sùn ẹ iṣẹ́ ibi tó ti ṣe ní òjò oorun sùn. Conscience ẹ ló ń dá ẹ lẹ́bi, kò ṣe Sunday Igboho. Torí bàbá ní Sunday Igboho inú wọn máa ń dùn ní ara máa ń yá ni. Tàbá rọrùn inú wa dùn, tàbá gbọ̀kan tó sọ inú wa dùn. A sọ̀rọ̀ tó yẹ pé a máa sá ní Ọlọ́run tó ní ẹ̀mí òun ṣàṣeyàn ló lè sọ pé ìwà òun ni kó fi dáhùn lẹ́jà bí Ọlọ́run tó lẹ̀mí orí òun. Ìwọ ò ṣe sọ wọ́n Sàlíù pé Ọlọ́run tó lẹ̀mí ìwọ orí ẹ ò ṣàbúrú kankan. Sàlíù ẹlẹ́nu gbọ̀rọ̀ jẹ́ ẹyẹ bá ẹ má jẹ́ ká máa bá. Bá wa lóhùn wọn òkú wọn ń bẹ nílẹ̀ díṣì lẹ́yìn àbúrò mi àwọn 4 míì ni àwọn ọlọ́pàá gan gbé òkú wọn. Irú èèyàn bẹ́ẹ̀ lè yan gbókọ rẹ̀ tí àyà ò ní jàyàn. Níjọ́ yẹn gan náà Ọlọ́run ní ò pé kí èmi náà ó bá a lọ. Ọlọ́run nìkan tó ní tí mo ṣe láyé tó kù ní ọjọ́ kí n pa mí níjọ́ náà. A gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, àwọn kan sọ wípé ẹni wọ́n jí tó
500 million lára owó yín tó wà nulẹ̀ wọ́n sun ọkọ̀ àwọn èèyàn wá ń béèrè pé bó lẹ ti ṣe rí dúkìá kójọ tó ṣe pọ̀ tó báyìí. láti bẹ̀rẹ̀ ayé mi lọ́lọ́run ti kẹ́ mi. ẹ wo bá a dá dúró ń bẹ̀ yẹn. màálù ní ìsinmi ní bísínẹ́sì kan. ẹ ṣe ẹnjìníà wa ẹ rí ìgbà tó ó sá mà tó kúrò ní gàngán ó dé gbà wọn lè kúrò bẹ pé má dúró o Sunday Igboho ń bọ̀ o tó bá bẹ mí bẹ tí ẹ bá ẹ o torílẹ̀ Yorùbá ṣe lè lé ó bá tún sá lọ ó sá lọ sí Kwara wọ́n tún lè ń bẹ̀ náà ni ó lè ń Kwara ni pé ò tí ì lèmi tó máa dúró afárá ìgbẹ́làfẹ́wé ló bá tún gbéra bó ṣe ń sáká ó máa sákú ni bó ṣe wà yẹn gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ní ọwọ́ wọn nínú ẹ̀jẹ̀ tí wọ́n pa àwọn ọmọ Yorùbá láìṣẹ̀ láìrò wọ́n á rèpù wọn wọ́n á gba owó wọ́n á kidnap ìgbà míì wọ́n á sanwó fún wọn wọ́n á tún pa ẹnìyẹn wọ́n tún ta body parts ọmọbìnrin kan wà fẹ́ pé nígbà tí wọ́n mú àwọn tí wọ́n rí owó wọ́n fi wọ́n sílẹ̀ àwọn tí wọ́n rówó wọ́n pa wọ́n ní ó níbi tí wọ́n kó wọn sí wọ́n ta body parts àwọn Fúlàní bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọmọ Yorùbá wa tí ò níṣẹ́ lọ́wọ́ ó ti jọ̀nà wọn ará bí báyìí bẹ́ẹ̀ ni kí Ọlọ́run Ẹlẹ́dàá kó ṣàánú wa àwọn ọmọ Yorùbá náà ti ṣe o wọ́n ti jọ̀nà wọn Fúlàní wọ́n ní bí kú ilé ò bá pa nítorí ò lè pa nígbà míì o gbogbo èyí tí ẹ bá ṣe kí ẹ ṣọ́ra a ní àwọn ọ̀tá Sunday Igboho Ọlọ́run Ẹlẹ́dàá lábàmì dáa fún wọn ẹ wo eléyìí náà Káyọ̀dé Fani Káyọ̀dé ó wá ó lérí léka ó sọ oríṣiríṣi ó ní àkófọ abalẹ̀ nígbà tó lọ síbẹ̀ my brother ló ń pè ó my brother ló ń pè Sunday Igboho nígbà tí Sunday Igboho wà ní tó máa gbà ó ní my friend ló sọ́dọ̀ rẹ̀ ìwà àwọn Fani Káyọ̀dé lọ́lọ́run máa fi dá ẹ lẹ́jọ́ torí wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ like father like son ni wọ́n ní bàbá ẹ̀ náà bó ṣe traitor ni bàbá ẹ̀ náà so òun náà ò lè ṣe kó má wùwà ẹ̀ òun náà traitor ni so gbogbo ẹ̀yin ọ̀tá Sunday Igboho ó jọba ní o ó jẹ́ jòyè ní o ó jẹ́ òṣèlú ní o tí ẹ sọ wípé ó kùbi tí Sunday Igboho máa gbà Ọlọ́run lá dáa fún yín àdàbí tí ìbáṣepẹ̀lẹ̀ Yorùbá ló ń jà fún àdàbí tí Sunday Igboho bá pẹ́ bí yín kan nìkan náà kò tí ò pẹ́ bí yín tí ò ṣẹ̀yìn tí ò rò tó yẹ pé ó ń jà fún ìlú ẹ̀ ni tí ẹ wá lọ ti ẹni ẹlẹ́ni mọ́lé láti oṣù mẹ́ta tí a yanjú ẹ̀ tá a rí yanjú tọ́wọ́ Kútọ́nù ní kò sí nǹkan tó ṣe tọ́nà wá fílẹ̀ èní wá fílẹ̀ ọ̀la wá fílẹ̀ ọ̀túnla wá fílẹ̀ títí ọ̀sẹ̀ bá wọ̀rí kinní kan gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ lẹ́yà dẹ́ ń gba owó ribiti owó ni wọ́n ń gbà ẹ fẹ́ mọ iye tá a ti ná ṣùgbọ́n Ọlọ́run Ẹlẹ́dàá kò lè tó gbà tó ní agbára ti Ọlọ́run because nísìnyí ìgbésẹ̀ tá a fẹ́ gbé òun náà ni pé gbogbo ibi tí kí ló ṣe ń pè tí ẹ́mbásì ọ̀wọ́n Kútọ́nù bá wà ọ̀wọ́n Benin Republic bá wà gbogbo bẹ̀ là ń lọ ọ̀wọ́n ará wa kọ́ wọ́n ti ẹ̀ lọ sí Amẹ́ríkà wàláì tí ẹ bá dẹ̀ ní wọ́n ṣọmọlúàbí ẹ jẹ́ ká gbọ́dọ̀ ti Fani Káyọ̀dé yẹn máa wo bó ṣe ń fi bàbá ọlọ́kàn balẹ̀ kẹ wá wo nǹkan tó ṣe. orí rọ́ ń bẹ̀ yẹn mi kú síbẹ̀ mo ti forí rọ́ mẹ́rin ogun Ọlọ́run dẹ̀ sọ fún mi pé ibi tó ń mú Ọlọ́run ti débẹ̀ ohun tí mo ń fa mi ìgbà kankan lọ anybody mo dẹ̀ sọ fún àwọn olóṣèlú àwọn kan bẹ tí wọ́n ti rán sí mi pé kí wọ́n gbowó ilé mi kí wọ́n tún ṣe mo ti tún lé mi ṣe fúnra mi. wọ́n máa fẹ́ràn jíní àwọn akọ́wá wọlé yẹn kí wọ́n bá mi tún ṣe pé up to 50 million mo ní mi ò nídìí ẹ̀ mo ti tún ṣe fúnra mi mi kì í ṣe 419 but ara àwọn big man olóṣèlú iná ni mo ti jẹun àwọn náà fọdà hàn mí bí mo ṣe lè lówó lọ́wọ́ mo dẹ̀ ti wá lówó lọ́wọ́ inú ilé Fáráò náà ti tọ́ Moses dàgbà. ẹ rí i pé kò wà tí ṣe bó ṣe ń gbọ́ ẹsẹ̀. ìgbà tí Moses dàgbà ń bẹ̀ tán àwọn ọwọ́ ń pa àwọn fámìlì ẹ̀ ó ń bá ó gbógun tàwọn fámìlì ẹ̀ àwọn fámìlì ẹ̀ wá pè pé Aaron ló kọ́kọ́ sọ fún pé èmi búrọ́dà rẹ̀ ló ń nà wọ́n na Aaron lọ́wọ́ wọ́n nà lọ́wọ́ Moses wá kọjá ó wá ní kí ló tẹ̀ nà ó wá sọ̀rọ̀ wá ní Aaron wá sọ̀rọ̀ sí lọ́wọ́ ní Aaron ní búrọ́dà rẹ̀ ni mí Moses ní tàbí ìwọ́kẹ̀ ojú ogun làwọn fámìlì ẹ̀ ti rán ní sí pé wọ́n ń bí àwa fámìlì rẹ̀ ló ń pa stop ẹ̀ kàbá làwọn wèrè Fáráò owó lórí burúkú làwọn eléyìí ìgbà tí ó dẹ̀ gbà fún rẹ̀
òtútù mú ọ̀rọ̀ yẹn mú nínú pé òótọ́ ni àbáwọn fámìlì mi àwọn pípọ̀ yìí ni. Ìgbò òòṣà owó bàbá dámì ọdẹ lè kóòlù. ẹ máa wo body language Fani Káyọ̀dé ẹ máa wo body language ẹ máa bá mi wò ó bẹ́ẹ̀ yẹn ẹ máa bá mi. Benin Republic wọn ò tó Ọ̀ṣun state gbogbo Benin Republic wọn ò tó Ọ̀ṣun state. ò tó Ọ̀ṣun state. kọ́ńtì rẹ̀ ni wọ́n ìwọ́wọ́ papọ̀ Ọ̀yọ́ state nìkan lásán. àwọn pípù yìí gbogbo Zamfara state kìnìkan state mélòó ni gbogbo wọn tabakanti wọn mélòó ni wọn wọ́n dẹ̀ pinra wọn ní state wọ́n fi yẹn wá jẹ wọ́n fi yẹn Yorùbá jẹ àwọn bàbá wa kan tí wọ́n ṣe lórí ẹ̀ ẹ̀ka wọn support àwọn yẹn ẹ̀ ń lé president pẹ̀lú àwọn yẹn president kò tẹ bá débẹ̀ tẹ wọ́n fi yín ṣe fi gẹ́rẹ́ wú ni wọ́n náà fa ní vice president extra tire bàbá Ọ̀ṣínbàjò tí ò lè sọ kankan tí ò gbọdọ̀ sọ ha tó bá sọ ha wọ́n fi sẹ́wọ̀n ni. kí ló sọ mbẹ yìí. ẹ̀yin bàbá wẹ parapọ̀ ẹ sọra yín lọ́kàn ẹ sọ fáwọn Fúlàní ìgbà àbá yín sẹ́mọ́. ẹ máa wo I wish pé èèyàn lè rí ọkùn ẹ wọ́n ní inú ẹ̀dá jìn bàbá yẹn ni ẹ bú gbogbo wa. àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ kò jẹ́ ká mọ inú àṣẹ. ẹ bú èmi gan ẹgbẹ́ mi sépè ẹjọ́ bú gbogbo wa pọ̀ ká lè sọ̀pọ́tì yín. ẹ̀gbọ́n tí Àwùjalẹ̀ wí ni ó ní ọmọ ó ní ọmọ bàbá Àwùjalẹ̀ ní ọmọ àlè ó ní ọmọ àlè bájọba ọmọ àlè ní òní sọ̀pọ́tì tí Sunday Igboho ṣe. ẹ ní kú fún ẹ̀mí yóò irú ìlà ní aṣíwájú fọlọ́ǹbùrọ̀ aṣíwájú rere ní. aṣíwájú rere kọ́. ohun tó fi fẹ́ mọ gbọ́ lọ́wọ́. láfọlọ́ǹbùrọ̀ lórí ìyẹn kì í ṣe aṣíwájú rere kankan. àwọn táwọn bá fà wọ́n rò bá ṣe fíìmù mo fọlọ́ tó ní ẹ̀mí mi búra ọ̀tún pọ́ lọ́dọ̀ lẹ́mí mi lọ́dọ̀. bẹ́ẹ̀ni ẹtì ó fi ilẹ̀ òun dábì kọkọ ò ní ṣiẹ́ wàláì kọkọ ò ní ṣiẹ́ ó máa jáde láyọ̀ àtàlàfíà ṣé ẹ ti rí ó fìlù pé nígbà tó sọ pé nígbà tó ní aṣíwájú rere ó fìlù ara sọ pé kì í ṣe aṣíwájú rere ó fi ilẹ̀ ara sọ̀rọ̀ fún pé aṣíwájú rere kọ́ lélẹ̀ Fani Káyọ̀dé ara ọ̀tá Ìgbòho ni Ọlọ́run dẹ̀ máa hàn wọ́n léèmọ̀ nítorí pé níjọ́ tí ó wá yẹn ṣe fẹ́ gbọ́ kankan níjọ́ tí Fani Káyọ̀dé wá síbẹ̀ wá wulẹ̀ wò ló kọ̀ wọ́n ẹrú ikú wá Fani Káyọ̀dé kó àwọn ẹrú ikú wá níjọ́ tó wá síbẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á bá mi wà pẹ̀lú ẹ tó bá fẹ́ pè wá àsìkò àti ṣí òpó sílẹ̀ láti jẹ́ kẹ́ pè wá kẹ́ bá a dá sétò yálà ẹ ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ ni àbí ẹ ti ẹ fẹ́ kí wa àbí ẹ fẹ́ kí àwọn media presenters àbí ẹ fẹ́ kémi fún ara tèmi náà ni àbẹ ẹ ní nǹkan kan àbẹ ẹ náà wọ ọ̀rọ̀ kan tí ẹ fi ẹ bá wa sọ ẹ bá wa pè wá sórí nọ́mbà wa yìí +44 744 61 3040 ó wà lójú ìwòran +44 744 61 3040 nọ́mbà tí ẹ lè pè wá sí nìyẹn ẹ pè wá ká gba ìpè kan sí méjì ẹ pè wá wọlé kí ẹ bá wa dá sí ètò tó ń lọ yìí ẹ bá wa share àgọ́ta ẹ bá wa share ẹjọ́ ẹ bá wa press notification button kẹ ẹ bá wa like ẹ kẹ ẹ dẹ̀ bá wa share ẹ as many times as possible ẹjọ́ Ọlọ́run bá mi wà pẹ̀lú ojú òní tì yín gbogbo èyí tí ẹ wà lórí ìkànnì yìí àti lórí Facebook ní o àti lórí WhatsApp àti lórí Facebook àti YouTube ní o gbogbo yín pátápátá ni Ọlọ́run bá mi ṣe dáadáa fún ni gbogbo wa pátá ni àmọ́ Ọlọ́run máa kórè oko délé ní agbára ti Ọlọ́run àníkú sọ́nà bí èéfín gbogbo èyí tí ẹ wà lórí Facebook ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi tẹ like yẹn nítorí tí Ọlọ́run ẹ bá mi tẹ àwọn tá a wà lórí ìkànnì àpọ̀jù like yẹn lọ ẹ bá mi tọ́ǹpù yẹn tó lọ sókè yẹn ẹ bá mi tẹ̀ tọ́ǹpù tó lọ sókè yẹn ẹ bá mi tẹ̀ ẹ jọ̀ọ́ lórí YouTube ẹ bá mi tẹ̀ lórí Facebook náà ẹ bá mi like ẹ bá mi share ẹ tó bá fẹ́ pè wọlé ẹ lè pè sórí ètò wa yẹn ẹ lè pè sórí nọ́mbà tí ó wà lórí ìkànnì 4474613040 lórí WhatsApp ànígbé lọ́dún ẹ bá pè sórí WhatsApp àgbé nọ́mbà yín àníṣe gbogbo àwọn ọ̀tá Ìgbòho Ọlọ́run máa fi wọ́n wọ̀n gbogbo ọ̀tá Ìgbòho Ọlọ́run á fi wọ́n wọ̀n àṣírí wọn ń tú lẹ́yọ kọ̀ọ̀kan àwọn Fúlàní àṣírí wọn ń tú ṣé ti rí wọn pé bàbá yẹn máa sá lọ ni mi ìwọ́n mọ́ ní wọ́n ní jẹgbele àbí kí ló ṣe porúkọ bàbá ó yà jáde ó yà sọ̀rọ̀ sókè òun kọ́ o irọ́ ló ń pa o òun rèé o ó tún wáá fi èpèrè fún rẹ̀ orí tó ń bá dalẹ̀ sí Sunday Igboho ní àárọ̀ ó lóun ò ní dalẹ̀ ilẹ̀ ló ń pè yẹn
kò ní ìdí kò dìgbà tó bá gbé oṣó àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn àti tó bá dẹ̀ lọ rí lẹ́yìn ó kù ó kọ́ lọ́hùn ọba àní ọlọ́run rí ojú sẹ́ẹ̀ ojú làwa rí pọ̀ ọlọ́run rí ọkàn ọmọ ẹ̀dá rí ojú ọlọ́run rí ọkàn ọlọ́run rí ọkàn nítorí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko ẹ jọ̀ọ́ nítorí tí ọlọ́run ẹ máa wo ẹ̀yìn yín wash your back ẹ mọ ibi tẹ́ ẹ ń lọ ẹ máa mọ ibi tẹ́ ẹ máa rìn sí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má travel káàkiri ẹ má kọjá ibi tẹ́ ẹ bá wà ẹ má gbọ̀nà express kankan ẹ mọ̀ pọ́nà ò dáa ìlú ò dáa ọ̀wọ́n irúkú wọ́n kó wọn wọlé gbogbo ìgbà ní o wọ́n ti yí wa ká wọ́n ti yí ọ̀wọ́n irúkú wọ́n ti yí wa ká o ẹ ṣọ́ra nítorí tí ọlọ́run ọba ọ̀wọ́n gate man àti gbogbo tẹ́ bá gbà sílé tó bá ti ní àlejò ẹ bèrè ibi tó ti wá ẹ jọ̀ọ́ àwọn tó bá gba fúlàní sí tó bá fi wọ́n ṣe gate man ẹ tó bá ti ní àlejò ẹ bèrè ibi tó ti wá àwọn fúlàní tí ẹ gbà ẹ jẹ́ kí wọ́n ẹ gba reference lọ́wọ́ wọn ẹlẹ́fẹ́ mẹ́bí wọn ẹlẹ́fẹ́ mẹ́bí wọn tó bá mọ̀ lẹ́kọ̀ọ́ kọ́ fún yín ní rẹ́fẹ́rẹ́nsì wọ́n máa lẹ́bí wọn máa lára bó jẹ́ ìlú nàìjíríà bó jẹ́ ìlú wọn náà lọ ti ní ẹ jẹ́ ẹ gba rẹ́fẹ́rẹ́nsì wọn ẹ gba fóònù wọn kẹ́ ẹ béèrè àdírẹ́sì wọn ẹ má yẹ kí ọkọ̀ wá kí ẹ kọ́kọ́ náà wọn lọ́dẹ kẹ́ ẹ gbà wọ́n o wọ́n ti yí wa ká o àwọn eruku ti yí wa ká o wọ́n kó wọn wọlé gbogbo ìgbà ní o gbogbo ìgbà ni wọ́n kó wọn wọlé lóríṣiríṣi wọ́n ti ẹ̀tún lọ́wọ́n China ọ̀rọ̀ sí ìbárò kí tó rò fọ́ ṣé ẹ mọ̀ wípé ọ̀wọ́n British ìlú tèmi wà yìí wọ́n ní wọ́n ti fi warship wọ́n ti fi rán warship ṣíìpù tí wọ́n fi ń jagun ọkọ̀ ojú omi ńláńlá rẹpẹtẹ ńlá ni mi ìmọ̀ bẹ́ẹ̀ ti bá sẹ̀dẹ̀ sí ẹnjìníà wa àbóhùn náà ti rí ó rẹ̀ pé mo sẹ̀dẹ̀ sí ẹ last week lami wọ́n ti gbé warship wọ́n ti gbé wọ Nàìjíríà ó ti wà ní Àpápá bí a ṣe ń sọ yìí àwọn amọ̀ tó fẹ́ fi jà ṣé Boko Haram ló fẹ́ bá jà ni àbí Biafra ni àbí Yorùbá ni kò yé wa torí bá a ṣe ń lọ ṣe bí a ṣe ń ṣe rálì tó wọn ò lè lọ́wọ́ orí wa October 1st yẹn afẹ́ tó 2000 níbí báyìí tá a lọ sí parliament àmàrí kó jáde ní ìwé ìròyìn kò jáde ní ìwé ìròyìn kò jáde lórí rédíò wọn bẹ́ẹ̀ ni ò dẹ̀ jáde ní kí ló ṣe ń pè wọn lórí tẹ́lì wọn ọwọ́ kan tí ẹ̀ gbéra wọ́n lọ sí BBC London wọ́n lọ síbẹ̀ wọ́n lọ ṣe protest níwájú ọ̀dọ̀ wọn wọ́n máa gbé wọ́n wá gbéra ní ìsìn wọ́n wá gbé worship ní ìmẹ́ni rán wọn iṣẹ́ o àmọ́ nǹkan tó fẹ́ ṣe wọn ò sọ fún wa ń bí àgbọ́nù ròyìn wípé wọ́n ti pé ọ̀wọ́ ń lọ síbẹ̀ àgbọ́ nínú ìròyìn pé British Army ó ń lọ sí Nàìjíríà wọ́n ti wà ní Nàìjíríà o màá sẹ́ndẹ̀ sí ẹnjìníà wa ní ìsìn tó bá lè bá mi fi wọ̀nyí tèmi náà tí ìbá lè rí fi wọ̀nyí mi ká fi wọ̀nyí ń bì báyìí wọ́n ti gbé ọ̀wọ́n ẹrú ikú wọ́n ti gbé ọmọ Nàìjíríà àwa mọ̀ bóyá àwa ló fẹ́ kọjú ìjà sí ni o àbí ọ̀wọ́n Boko Haram ni o àmọ́ nígbà tí Buhari lọgun tó lọ sí United Nations ó sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ìwọ̀n ọ̀wọ́n rọ́ díẹ̀ tó gba pé kọ́ máa wọ̀rí ọ̀wọ́n bandits ni ọ̀wọ́n kinní kan ni kọ́ máa wọ̀rí kankan bẹ́ẹ̀ yẹn ó ṣe kọ́ fà ẹ̀ pé kí ṣé tí tó bá tẹ́rù bá ń bà ṣé kọ́ mọ̀ ṣe kinní àwọn ò ní mọ̀ á dẹ̀ sọ mọ́ pé ó ti because ó mọ̀ pé ọ̀wọ́n náà ni ọ̀wọ́n ló wà lábẹ́ ọ̀wọ́n ló wà núgò tó ń jẹ́ jíìn tó náà lọ ní bandits ọ̀wọ́n fúnra bandits ni wọ́n ajínigbé ni wọ́n mo fẹ́ wò ó ní bóyá mo ṣì ní lórí bíbá yìí kọ́lọ̀ kó ṣàánú wa ni worship ti wà Nàìjíríà bá ṣe ń sọ ó ti wà ńbẹ̀ bí a ṣe ń sọ ìdígbí ló dúró síbẹ̀ o kọ́lọ̀ kó wà pẹ̀lú wa ni màá sẹ̀ǹdẹ̀ sí ẹnjìníà wa màá sẹ̀ǹdẹ̀ sí ẹnjìníà tẹ́ bá lè rí bá mi stream ẹ̀ fine tí ẹ bá lè rí ẹ jẹ́ kí n mọ̀ màá fi wọn èèyàn wa lórí fóònù mi ń bì báyìí wọ́n ti wà Nàìjíríà bẹ́ẹ̀ ni bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí fídíò ni kò ń ṣe fọ́tò ẹ̀ẹ́dẹ̀ rí wọn ẹ̀rọ wọn àmì wọn tó ń jáde tó ń wọlé Nàìjíríà ti wà ní Àpápá báyìí
ẹgbẹ́yàn tó náà tó sọ̀rọ̀ ní Yorùbá tó ní ọ̀wọ́n British Army ni wọ́n ti dé pẹ̀lú warship ńlá rẹpẹtẹ báyìí ó bí gidi gan tó fi gbọ́ kọ̀ǹtẹ́nà ńláńlá yẹn wọ́n ti gbé dé Nàìjíríà pẹ̀lú àwọn ẹrú ikú. Tó bá yẹ pé Boko Haram ló fẹ́ lọ bá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kíkọ́ lọ bá wa bá wọn, ṣùgbọ́n àmọ́ eléyìí tó fẹ́ lọ bá òun torí pé ànílù tá a wà yìí wọn ò sọ nǹkan kan, gbogbo bá a ṣe ń ṣe rálì wọn ò sọ nǹkan kan lórí rédíò wọn àbí tẹ́lì wọn àgbọ́n nǹkan kan o, àfi bó ṣe wá gbé worship ní ìsìtọ́gbé lọ Nàìjà o, àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ òkè kúkú mọ̀ fún ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ wa, ọ̀wọ́n ní lọ́rọ̀ wa dọ́nà case ọ̀wọ́n British àti ọ̀wọ́n Americans ọ̀wọ́n lọ́wọ́ lọ́rọ̀ wa, àgàgà owó eléyìí ọlọ́jòkó lé wa lọ́rùn. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé bí Yorùbá wa ń sọ wọ́n ẹni tó bá jókòó léyàn òun kò lè gbádùn, àlàáfíà ò lè tó wọn torí àwọn òní sùn àní wo àlè níyé máa sán. Mo dẹ̀ jẹ́rìí Kóìkì àwọn White Lion ojoojúmọ́ ló ń lọ ṣíra fún wọn bẹ́ẹ̀ ní máa làbẹ́ ní máa kú ọ̀lẹ́ lọ́wọ́ orí. Níjọ́ tí Ọ̀ṣínbàjò tó wá sílùú yìí ó ṣíra fún gidi gan, àwọn wèrè tó tẹ̀lé wọ́n rọ̀ pé Nàìjíríà náà wà, wọ́n wá sọ pé kó pa kámẹ́rà ẹ̀ ó lábẹ́ ìṣirè kámẹ́rà wo ni kò ń pa ẹrù pé wà Nàìjíríà ni ẹ̀ búlì wà Nàìjíríà báyìí bí báyọ̀ lè búlì èèyàn bí kó ṣì dànù. Àwọn sọ wa bí mo pàtẹ́wọ́ báyìí fún mi, mo pàtẹ́wọ́ fún ni Kóìkì well done, we want more of that. Ẹnjìníà àwọn ẹ ti rí ẹ bá a gbé sí kẹjẹ ká rí tẹ bá lè bá a gbé sí. Worship ó ti wà ní Nàìjíríà bá ṣe ń sọ yìí, bẹ́ẹ̀ ni ó ti wà níbẹ̀ bá ṣe ń sọ yìí, nǹkan tó wá lọ ṣe àmọ́ kò yé wa o. Wọn ò lè sọ ń bí wípé báyìí wọn ò sọ, ṣùgbọ́n wọ́n gbabẹ̀ lọ. Ṣé ẹ̀dẹ̀ ti mọ̀ wípé wọ́n ṣe máa ń ṣe nìyẹn, wọ́n ṣe ní Syria nìyẹn, wọ́n ṣe ní Afghanistan nìyẹn, wọ́n ṣe ní Libya nìyẹn, gbogbo àwọn ìlú tó ti jagun ẹ ṣe ó yẹ bá mi play ẹ̀. Ṣé ẹ ti rí worship, ṣé ẹ ti rí bóyá tóbi tó, ṣé ẹ ti rí HMC àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀, ṣé ẹ ti rí àwọn ló ń wọlé ló ń jáde, wọ́n á mì wọ́n ló ń wọlé ló ń jáde yẹn. Àpápá nìyẹn wà o, ẹ jẹ́ ká gbọ́ ohùn ẹ̀. Ṣé ẹ ti rí wọn, àwọn nìyẹn, ṣé ẹ ti rí wọn. Ṣé ẹ ti rí worship nìyẹn. Gbogbo nǹkan èrò ogun ló wà ńbẹ̀, gbogbo nǹkan tó fi ẹrùkọ́tà kékeré, gbogbo nǹkan tó fi ń jagun, ṣé ẹ ti rí pẹ̀lú àwọn containers oríṣiríṣi. Ṣé ẹ ti rí ọwọ́n nìyẹn o, ṣé ẹ ti rí wọn, ṣé ẹ ti rí wọn ọwọ́n nìyẹn. Gbogbo àdúrà tá a máa gbà wípé àgbóhùn yẹn o. Before they go now carry us take a walk into the ship. It's now one section of the ship. Now on top British warship HMS Trent, now here we do so. This one you see so we're in front of me, so now gone with this compartment, so then cover them with that cloth, and that one of them there the other side, and that one of the ship of the guns now in there here. So now only gun I go they call them because I don't know the special name where they go they call them, then cover them. So you know, and the ship they were protected. Today we are here, we say about 17 crew members will be British Marine them, and then follow this particular warship enter Nigeria. See one of them they're carrying assault rifles. ṣé ẹ ti rí, ṣé ẹ ti rí, ṣé ẹ ti rí, ẹ ti gbọ́, ẹ tẹ̀ ti rí HMC ọ̀wọ́ worship British nìyẹn, òun ló ti dé Nàìjíríà yẹn. Ìjẹta oníjẹta ìlà ń sọ, ìjẹta oníjẹta ìlú ti débẹ̀ ní wídé oníjọ Friday worship ti dé Nàìjíríà. Nǹkan tó wá lọ ṣe àmọ́ o, bóyá wá gbà wálẹ̀ ní àmọ́, bóyá fẹ́ dákúnjà ní àmọ́,
ṣé ẹ̀rẹ̀ òkú tó bá lọ bẹ́ẹ̀ yẹn torí pé wọ́n mọ nǹkan tó wọ́n ń jẹ ní Nàìjíríà ṣé rí níbẹ̀ lórí omi wa wọ́n fún wọn ní percentage níbẹ̀ is that 25 or 35% ní nǹkan tó bá pa òun ló fi ránṣẹ́ sọ́wọ́n British ní òfurufú wa wọ́n ní nǹkan tó ń jẹ ń bẹ̀ nínú epo wọ́n ní nǹkan tó ń fún wọn nínú gold wa wọ́n ní ọ̀wọ́n náà wà lọ́nkó wá sí bíbáyìí tí ó ti yẹ iṣẹ́ ti rí ọ̀wọ́n ẹrú kú ọ̀wọ́n China nìyẹn ọ̀wọ́n lọ́fọ̀ wọn ní gbogbo iṣẹ́ ti rí kí ló ṣe ń pe nǹkan tó fi ń jagun kí ló ṣe ń pe ọ̀wọ́n mọ́tò yẹn jàre tí wọ́n máa fi tọ́ ohun nìyẹn o ọ̀wọ́n China ló fún wọn níyẹn 60 of those ni wọ́n fún wọn ni wọ́n kó wá láti China nígbà tí wọ́n fẹ́ lọ bá ọmọ Anambra jà lẹ́nujọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ní ìjọ Saturday or Sunday a rí ọ̀wọ́n kìíní yẹn wọ́n ti kó wọn lọ síbẹ̀ tó fi ń kọjú ìjà sí wọn àmọ́ tàǹkẹ́ ṣe ọ̀wọ́n àmọ́ tàǹkì nìyẹn o 60 ni wọ́n kó wá láti China ṣẹlẹ̀ ọ̀pọ̀ wọn náà wọ́n ti ta Nàìjà fún China wọ́n ti gbà ṣéǹjì lọ́wọ́ wọn wọ́n ti mú ṣéǹjì ibẹ̀ wọ́n ti pín wọ́n sọ wípé Nàìjíríà pé gbogbo citizen dáwà táwọn àbíbáyé náà ni o wọ́n ní ìkọ̀ǹkan ni wọ́n gbà tó ṣí gbogbo gbèsè tá a jẹ tó ṣí lórí òjòrí Lamidi wọ́n ní 160 million lẹ́nu kankan wá jẹ $160 million lẹ́nu kankan wá jẹ lórí kọ̀ọ̀kan jẹ bẹ́ẹ̀ ni nígbà tó ṣí gbogbo àwọn gbèsè wa a ní bá wọn san bẹ́ẹ̀ ni ìrànwọ́ rẹ̀ ní bá wọn san owó tó jẹ gbèsè náà lọ máa mọ bó ṣe máa lọ yanjú ẹ̀ ṣùgbọ́n tá a bá gbalẹ̀ wa tó bá pè pé ìgbésẹ̀ tiwa lélẹ̀ kó sí ìyẹ̀bá tá a bá fi sọ́tọ̀ torí pé owó àbúwá ló fi ń ṣàbúlàlejò ó ní iye tá a rí lórí port wa ó ní iye tá a rí ní sípò tó ní iye tá a rí ní airport nígbà tá a bá gbàjọba wa Murtala Muhammed airport ó máa di Yorùbá ó máa di Oòduà airport àbí kó jẹ́ tó Yorùbá airport àbí kó jẹ́ Awólọ́wọ̀ airport wáyé Murtala kí ló ṣe ń bẹ̀ jàre gbogbo ilé tó wà nílùú wa ìbáṣe bó ṣe sọ bá ṣe gbọ́ nínú ìtàn owó kòkó ló fi rà òun Haúsá lọ́dẹ̀pinlẹ̀ ọ̀hún lọ́pinlẹ̀ lọ́wọ́ lọ́kọ́ kọ́kọ́rọ́ ẹ̀dá ni débi Àbújá house owó kòkó ló fi rà Ọlọ́run á wà pẹ̀lú ojú òní tiwa tó ètò wa ń lọ síbi àná o oníyan ṣe ọlọ́kà ṣe àwa tá a jiyàn jọ kà ẹ ṣeun ẹ kú àìbínú ẹ máa bá mi tẹ love button yìí mi ò rí ẹ máa bá mi tẹ love button yìí àwọn tá a wà lórí ìkànnì yìí a pọ̀ díẹ̀ ẹ bá mi turn up ẹ bá mi like ẹ turn up eléyìí tó lọ sókè yẹn ẹ bá mi tẹ̀ ẹ tẹ bá wà lórí YouTube ẹ tẹ bá wà lórí Facebook ẹ máa bá mi like ẹ kẹ máa bá mi love ẹ Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín gbogbo wọn tẹ fi ń tẹ̀ yẹn ẹ ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run gbogbo wa pátá àwa tá a wà nídìí ayé la máa kéré òkò délé àwa tá a wà lé náà ayé wa ní mínì ní agbára ti Ọlọ́run àwa tá a wà lé ayé wa ní mínì nù àwa tá a wà lé ayé wa ní mínì káyé wa tó wá lè káyé wa lè ní mínì ẹgbọ́n nǹkan tá à ń sọ fún yín torí àwa ti rókun àti rọ́ṣà ni nílùú tí mo wà yìí iná wà omi wà àní ọmọ tí ò bá níṣẹ́ tí wọ́n bá bí ọmọ máa gba owó láti age 0 di age 18 tí ó ti yé yín ọmọ máa gba child benefit ni wọ́n ń pè é ó máa gba owó láti age 0 di age 18 ìyá àmà gbowó yẹn náà mo bá dàgbà bí wọ́n bá di 16 wọ́n lè máa sọ òkè wọ́n ti lákàntì kan máa fi sílẹ̀ fún wọn. wọ́n wá fún wọn ní free education the secondary school the college tó bá dé university kan tó bá fẹ́ lọ sí university kì í ṣe pé bóyá ìyá ló máa ní wọ́n fẹ́ lọ sí university no student finance wà ń bẹ̀ tí wọ́n á fún ọmọ yìí tó bá dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ó níye tó bá ti ń ṣiṣẹ́ tó wọ́n bá ti dé bí 24,000-25,000 wọ́n á bẹ̀rẹ̀ sí sanwó wọn díẹ̀díẹ̀ wọn ò dẹ̀ ní fi ní wọ́n lára ọ̀wọ́n tó bá jẹ́ ọ̀wọ́n tí wọ́n ní àlàáfíà láwọn tó jẹ́ ọ̀wọ́n bíi disable wọ́n ń tọ́jú disable ìlú yìí ló jẹ́ kí a máa sọ pé kí ni ká máa sọ wípé wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run ọba kí ló dẹ̀ ní nílùú yìí kí ló ní wọn ò ní resources táàsì ni àwọn tá à ń ṣiṣẹ́ táàsì wọn ń gbà lọ́wọ́ wa tí ó bá ṣiṣẹ́ ní ìsinyìí tó bá gba nǹkan bíi 2,000 lóṣù
500 tó bá jẹ́ gbogbo owó ẹ̀ 2,500 lọ́nbẹ̀ 500 ló máa kó lé lọ́wọ́ tó máa lọ 1,500 ló máa kó lé lọ́wọ́ wọ́n máa 2,000 wọ́n máa 500 yìí ń bẹ̀ wọ́n máa dá ní kò mẹ́ni kún wọ́n máa yọ kó tó gbowó oṣù ẹ̀ gbogbo ẹ̀ tó bá ṣiṣẹ́ nínú ìpátá aṣọ táàtì ẹ̀ so owó tí wọ́n fi ń ṣe ara lóore ni àti owó tó tún jágbà lọ́wọ́ wa tó jágbà káàkiri Áfíríkà òun ló fi ń ṣe ara lóore tí wọ́n dẹ̀ da ìjọba ti dé ìlú yìí náà òṣèlú rí omi ṣe yàlà ni títì bí títì títì tó bá ṣe wọ́n lè títì tó wọ́n ṣe yìí o ọdún 3 ni o ó wá bàjẹ́ o ó ní hóòlù o kò ní hóòlù wọ́n máa wù wọ́n tún bẹ̀rẹ̀ sí dọ̀dà sí ó ti expire tó bá kọ́lé ó ní iye tó bá sọ pé ilé yìí o 50 years ló máa fi wà o tó bá di 50 years wọ́n á dàwó wọ́n á kọ́ míì gbogbo ọmọ tẹ́lẹ̀ bá ti wá bímọ nílùú yìí sí ẹ̀ ti dáa kọ́lọ́n kó ṣà kó má ṣe wá lágàn àìlẹ́ kó má ṣe wá lágàn kó má yà wá lágàn gbogbo wọn tí ọba bí sílùú yìí ọmọkùnrin ni kò ń ṣọmọ yín ṣùgbọ́n nílùú Nàìjà ọmọ ń tàràkà ni kò sí oúnjẹ kò sáṣọ kò sí nǹkan kan kò sí láìfù àwọn tó lọ sí àwọn tó ṣiṣẹ́ tó dàgbà gan ọ̀ ní pension gba tẹ́yọ̀ bá wà nílùú tí ò bá ṣiṣẹ́ tó bá máa fi di 65 wọ́n á tún máa fún pension age so tó bá ṣiṣẹ́ pension 2 ló máa gbà á gba state pension á lè tún gba pension tiẹ̀ fúnra ara ẹ̀ ẹ wá ní ká má dúró sílùú ká máa gbálẹ̀ mo ṣe ń dọ́gbìnrin mo ti fẹ́ wọ 60 tí bá rọ̀ wọn ẹgbẹ́ mi nílé gbogbo wọn pẹ́ máa wò wọ́n máa wò pé kí ló dé ọ̀rẹ́ iṣẹ́ nì kó ṣiṣẹ́ kó má yọ síbi kankan kó ṣiṣẹ́ kó má yọ síbi ọba gbélé eléyìí ti kú tọ̀hún ti ṣe eléyìí ṣàìsàn tọ̀hún ṣe kí ló ṣe ń pè òun là ń gbọ́ ẹgbọ́n kan tá à ń sọ fún yín ìbò ló ń bọ̀ yìí ẹ bá lọ gba ráìsì Tinubu ti tẹ báàgì ráìsì jọ rẹpẹtẹ bàbá wa Tinubu kọ́ ló bá a lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ àwọn ògbàdúrà kò kú kóorùn ṣùgbọ́n kó gbọ́ràn ẹ bá gbọ́ bàbá wa Tinubu ẹ gbọ́ràn bàbá Sunday gan sọ ń gbà yẹn ó ní tẹ bá yíwà padà ó ní ẹ darapọ̀ mọ́ wa ó láàgbà yìí bẹ́ẹ̀ ni tí Yorùbá ṣe rí òótọ́ ọ̀rọ̀ ni a máa ń tètè dáríjìra wa àwọn ò ṣe pé bá ògùn lẹ́sẹ̀ ọ̀rọ̀ Yorùbá kọ́ yẹn tó bá ti ṣe nǹkan tí yóò dá tá bá fà wọ́n tó bá ní nǹkan tẹ̀ ṣe àfẹ́ kíníkan tó dẹ̀ yí padà tọkàntọkàn kì í ṣe kó bá tì wá kó bá ṣe kó bá rè wá báyìí tó jẹ́ tọkàntọkàn tá a máa búra tó yẹ pé bàtà bá máa gbé ìjọba yìí sílẹ̀ tó bá jẹ́ Muslim gan tá a bá ní ṣe Muslim ní àbí Kírísítẹ́nì bá ní Muslim ní àná òkè gba Kùránì kó fi búra bàbá gbé Kùránì fún àtúwá ní kó kẹ́sẹ̀ lẹ́ẹ̀lẹ̀ jọba ta lẹ́sẹ̀ kó kẹ́sẹ̀ sílẹ̀ kó mẹ́sẹ̀ sílẹ̀ àní kò sọ̀rọ̀ ìjọ tó bá ti kówó jẹ kílẹ̀ tó kẹ́sẹ̀ sí yẹn kó lanu kó gbé ẹ̀mí ọ̀yáwó òkè ìjọ tó bá ti kówó jẹ tó kówó ẹni kówó pa ẹ́ kó oṣù kó má jì mọ́ ta ló máa kówó jẹ jàre torí pé kò sí ìjọ wa rí èpè kì í jẹ́ kékeré ìjà tó bá lépè kì í jẹ́ èpè ń jà àbí nǹkan kan tó wà èpè tó wá ṣá èpè fún ẹ tó rò pé kò ní í jà yẹn irọ́ burúkú torí ẹ̀yìn olóṣèlú tó bá ní àwọn olóṣèlú wọn ní arọ́pè ó lè máa rọ ní ìsìn ṣùgbọ́n àrọ sórí ọmọ àrọ sórí ẹbí àrọ sórí ara yín àwọn oníbà àwọn òṣè àwọn bá wọn wo èpè olúwo ní jẹ́wọ́ èpè àwọn oníjẹ́wọ́ èpè sọ́ra àwọn kì í ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ ọ̀lẹ́lẹ̀ wa ló ń jẹ torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ ṣe àdúpẹ́ oníyan ṣe ọlọ́kà ṣe àwa tá a jiyàn jọkà ẹ ṣeun ẹ kú àìbínú ṣe ráyè mi fóònù tí mo sọ yí pé ká pè sí kódà mi ìtàn bí àwọn èèyàn tí ẹ ti ń pè gan pàápàá ṣùgbọ́n ẹ má bínú sí mi àwọn èèyàn wa ó ti tó àsìkò tí a máa round up ètò yìí ni ẹ má bínú torí tọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá ti pè tẹ́ ẹ rí bí wọlé mi ò tán fóònù ni òkò mọ́ra kọ́lọ́run kó ṣàánú wa díẹ̀díẹ̀ náà ni torí pé asọ̀rọ̀gbèsì rédíò la máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká lè sọ̀rọ̀ lórí rédíò yìí náà ni mi ò rántí tan fóònù tí mo ní kẹ́ ẹ pè sí ẹ má bínú torí tọlọ́run náà bá mi wà pẹ̀lú ojú òní tì yín ẹ lè tẹ́ẹ̀sì mi màá tàn ní ìsìn ẹ tẹ́ẹ̀sì mi ẹ jọ̀ọ́ tí ó bá di ìjọ tá a bá tún máa ṣètò èmi ni máa pè padà fúnra ara mi ẹ bá mi tẹ́ẹ̀sì kẹ́ ní I want to call in but the phone is off kẹ́ bá mi sọ bẹ́ẹ̀ I want to call in but the phone is off mo fẹ́ pè wọlé ṣùgbọ́n fóònù ò ṣiṣẹ́
so ẹ bá mi tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ níjọ́ tí bá ti máa bẹ̀rẹ̀ ètò ẹ̀yin máa kọ́kọ́ pè ọlọ́run á bá mi wà pẹ̀lú ojú òní tì yín gbogbo yín pátápátá la máa kéré òkú dé làwọn tá a wà níyàn ọ̀hún àní akéré òkú ọ̀hún àbáyín àdẹ̀ní àníkú ànírùn àní ṣàìsàn ẹ ṣé mo dúpẹ́ ẹ bá wa play national item wa ẹ ṣé ọmọ mi náà ló sún máa bá mi kọrin ó yá ẹ jẹ́ àjọ máa kọ́. Iṣẹ́ wa fún lẹ́wà fún ilé ibi wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ní pé pàtí bẹ̀rù lọ́bọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká dọ̀la ìṣọ̀kan àsùnmìníwá ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìwọ ọmọ ìlú ògùn adúláwọ̀ ọmọ di pẹ́sidẹ́ǹtì lágbára ọlọ́run ẹ bá mi ṣàmì ẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá wà lórí ìkànnì yìí ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á bá mi wà pẹ̀lú yín assalamu alaikum warahmatullahi wabarakatuh.